بسم الله الرحمن الرحيم وبه نستعين رب زدني علما وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. ó ti lè kéèyàn sí lọ́hùn tó tọ̀ bá ti lákòó mára tí ìfàyàn mára tí ò wúlò ó ti lè kọ́ sin lọ́hùn tó wọ́n dàlù láyà padà. bàbá wa tí a torí wọn jòkó yìí Dr. Alhaji Senator Isaac Adetunji Adeleke ẹni Ọlọ́run ní púpọ̀ ẹni Ọlọ́run ní púpọ̀ ní orílẹ̀-èdè táwa yìí ọ̀kan gbòógì buhari ni Nàìjíríà máa pè nǹkan sí o látara ti dókítà wa yìí kátó wá pé stéètì wọn kátó wá pé ìlú wọn nǹkan ṣe wá Nàìjíríà díẹ̀ nǹkan ṣe wá díẹ̀ gba fìmí òun lẹ̀ ọba tó fi nǹkan ṣe wá nàìjíríà ọba bùtútù sí. anarọ jọlẹ yìí ni àwọn méjì tànẹ́sà á wọ́n ta ká sọ̀mọ́ wọ́n sì fà ń fà ọwọ́ adìjà bí kan bẹ̀rẹ̀ sí lura wọn fi arden lórí ilẹ̀ kan. ayakumullah. ibi wọ́n ti ń jà yìí ẹ dákun jama fantakọlọ́hu azza wa jalla labnatan. Ọlọ́run wá pa búlọ́ọ̀kù kan lára búlọ́ọ̀kù tó yẹ mọ́ lẹ́gbẹ̀ẹ́ bí wọ́n ti ń jà ọ̀pá aláṣẹ kọ́ sọ̀rọ̀. ọ̀rọ̀ wa ń jáde bí èèyàn látara búlọ́ọ̀kù ni. àfààyè min tilkal art níbi wọ́n ti ń fa wàhálà yìí. fọkàlát ni wọ́n sọ báyìí. ìyá azani ẹ̀yin méjì tẹ̀ ń jà yìí fíìmà tanẹ́sà áni wọ́n fíìmà tàkàsọ́mẹ́ni kí lè ń fa àmàlà yín lọ́wọ́ kí lè ń jà sí. inni èmi tí ń bá yín sọ̀rọ̀ yẹlẹ má rí mi ó ń tò má lè kẹ́mi náà lè mọ̀ lókè. Allah mẹ́rin ti lu ọlá rí nínú àwọn ọlá mọ́ wa ọba àlù kan lèmi náà gómìnà àlù kan lèmi náà. àfààyè malaktu kasa wa kasa zanatan mo lò gbà lọ́dún báyìí sígbà báyìí tèmi náà sì jọba sọ́ọ̀mà mú tò mo padà kú náà ni. lẹ́yìn ìgbà tó ń kú tán wàsíìrì tó tura àbá ó ń di yẹ̀pẹ̀. òun di yẹ̀pẹ̀ fabakitu kazalika alifa sanati òun wà ń bẹ ní yẹ̀pẹ̀ bẹ́ẹ̀ fún 1000 years ọdún ayé òun fi ń bẹ ní yẹ̀pẹ̀ summa akhasani khasafu yani fakhara fa'amala minni ina'a. àwọn tí mama koko wọ́n bu yẹ̀pẹ̀ tó yàfa wọ́n bu òun pọ̀ mọ́ yẹ̀pẹ̀ tó yẹ mọ́ koko wọ́n sì fi mọ kòkò tó ṣe pọn mi. àfa yìí first miltu wọ́n lò mí nílò kan pọn mi sí mi nínú ní nǹkan lò hata takasaritu òun sì tún fi rún jégé. àfa yìí súnmọ́ orí tó tora àbá òun tó di yẹ̀pẹ̀ padà. fọbakitu alifa sanati òun tún wà bẹ́ẹ̀ 1000 years ọdún ayé. súnmọ́ ahasani rajulun arákùnrin kan bá bù mí lẹ̀. fọdọ́rọ́bà mi ní labnata ó fi mi yọ búlọ́ọ̀kù fọjàálà ní fi asẹlẹ hayitin lòun bẹ lára ògiri tó ń bá yín sọ̀rọ̀ yìí o fọfì mẹ́tàtà náà zọ̀ọ̀kùnmá kílẹ̀ yín méjì wá ń fà mọ́ra yín lọ́wọ́ wọ̀fì mẹ́tàtà asọ́mkùnmá kílẹ̀ sì ń bára yín jà sí tó pé ẹni ó dáa fún àtẹ̀ntì ó dáa fún yẹ̀pẹ̀ lápàdà dàkẹ́ ẹni ó dé yẹn tẹni tí ó jẹ́ àpàdà da yẹ̀pẹ̀ kan yìí ẹni onílárí àtẹni tí o ní apara di yẹpẹ kan yìí. Mustapha Seba yọrọ imahula ẹnìkan ló kú yìí ó dàbí ìgbà tẹ́yìn òkúrí nílùú yìí. ebi náà tara kọ́ dáa ni. wọ́n pa á ni wọ́n pa á ni wọ́n pa á ni ọ̀sà kú. ọ̀sà ti kú. ẹran lọ́jẹ ẹ̀ẹ́sẹ̀ ń jẹ ẹran ni. ẹ̀ẹ́sẹ̀ ń sàṣì ni kò tí máa jogún ojú oorun tẹ́lẹ̀ kọ̀ mẹ́jẹ tójú ayé ńgbà sí kókó rè tó ọlọ́wọ̀n pa. Allah gbogbo wọn pa ní àyèmọ̀kan nìyún. wọ́n pa ni àyèmọ̀kan nìyún. lágbájá wọn lu àwọn oṣù ẹni wọn yà ẹni wọn lu yàgbẹ́.
ọ̀sẹ́ni tí ò ní kú Eku di ọ̀ràn. àwa yìí wá kú ni. Bẹ́ẹ̀ni. hasibu nafsaka ala uyubika kala ìfi ara rẹ kala ìfi ẹ ń débẹ̀ lágbàjọ gbọ́dọ̀ kọjá àfikọ́ lọ sí. Àfikọ́ lọ sí. Amukó ńlẹ̀ kalẹ̀ rọ́nà. iye àwọn tó ti wá mú kò ńlẹ̀ bẹ́ẹ̀ Sírù ẹ̀ fún rẹ̀ ká ká. iye àwọn tẹ́bí ti pakú lára rẹ ká Ai. Iye àwọn tó tẹ̀mẹ́lẹ̀ tí ò gbérí mọ́. ká qabla an tuhasabu ala uyubihim ṣáájú kó tó mọtẹ lómi Kó tó máa wá sí sírò tiẹ̀ sí tẹ̀lé ààrẹ. wa kun sadika ma'a nafsika fi ma'rifati uyubiha Akramakumullah. wọ́n jẹ́ nìkẹ́ tó jẹ́ olódodo sí ẹ̀mí ara rẹ̀ mọ́tara rẹ̀ Mọ́tara rẹ̀ o. mọ́tara rẹ̀ Kọ̀kọ́ bá o. mọ́tara rẹ̀ à ń fẹ́ ọ ọlọ́run tó ń fi o tó Mo ní wo tó kárí. bàbá wa tó níwájú rẹ̀ wọ́n wá dúró síwájú wọn Dúró síbẹ̀. wá dúró wájú wọn kọ́ wá tó lẹ́yìn rẹ̀ lọ́ba kọ́ wá gùn Kọ́ wá gùn lọ. ọwá yílẹ̀ ọwá pàṣẹ lẹ́ẹ̀kẹ́rẹ́ pé ọyá ẹyí padà lẹ́ẹ̀kẹ́rẹ́ ẹ wá kọjú ẹ̀yìn Ìwọ wà lẹ́yìn ẹ̀yìn lókùn tó bá ìwọ́ rẹ̀. tọ̀ ń bẹ wájú padà dẹni Ọ ẹ̀yìn padà dẹ́ni ẹ̀yìn. Bí bá ń bẹ lọ́wọ́ rẹ lónìí yóò padà bọ́ lọ́la. ọ padà dẹni ẹ̀yìn. Ikú ọgbà wọn ó sì gbà á. Lọ́ba tó fẹ́ lò. qimatul insani bi adafihi a máa ma bọ́mọ nìyẹn ti rí nípa kí ni adáfo ẹ̀ kílẹ̀rù ẹ̀ Kí lèrò ẹ̀? ó fẹ́ jẹ gómìnà ó fẹ́ kílà níyẹn Kí là níyàn kí rẹ ló ń wá lọ jẹ́? kí ló fẹ́ wá dé bẹ́ẹ̀ ó fẹ́ jẹ sínítọ̀ kílà Kí níyẹn là níyàn rẹ? ó fẹ́ jẹ sí àmọ́nù kílà níyẹn Tó fi ń ra àwọn èèyàn ó fẹ́ lọ́rùn. jẹ nẹ́rẹ́bù kílà Kí là níyẹn níyàn rẹ? Táwọn a èèyàn mọ fún àfa ẹ̀wọ̀n. yìí Bàbá. a mọ ọmọnìyàn kankan pẹ̀lú kí ni ẹ mú ẹ wa manzilatuhu bi akranihi a sì mọ ọmọ ipò ẹ pẹ̀lú àwọn tó súnmọ́ Allah. pẹ̀lú àwọn tó súnmọ́ Pẹ̀lú àwọn tó súnmọ́. wa zawquhu bi ikhtiyarihi a mọ ọmọ kí ni tẹ́sí ẹ látàrí tọ́ba sàlẹ́sà ní ọ̀lẹ́mẹ̀ ti dépò tó ti dépò àwọn obìnrin ìlú ti sàgbákò Wọ́n ẹ̀ dáràn lọ́wọ́ rẹ̀. bẹ́ẹ̀ ń bá wọn kọ́ńtà síwájú ẹ̀ lérí bọ́ọ̀mà rẹ̀ ń wáṣẹ̀ ò lérí àbíkẹ́ mẹ́gbẹ̀ẹ́ yìí àbíkọ́ tó láti fàyìn lọ́wọ́. tó bá fáyìn kò tí wájú Bí tí àmọ̀ tó bá ń sọ̀nà kan nísìnyí torí àwọn àlè ni. torí àwọn tó ní bẹ̀ ni. gbogbo ẹ̀ pátákó jù lọ́dọ̀ ọlọ́run Ojú. kó junú yẹ́yẹ́ kó junú Ẹ̀ ń dájọ́ ni. tábà lítọ́ libidúniya lábàkọ́ àlàá. Tábàlítọ́ libidúniya lábàkọ̀ àlà. ìfowótálẹ̀ ńláńlá kó mọ bẹ́ni tí ò wá nǹkan mi àfàyè. Tábàlítọ́ libidúniya lábàkọ̀ àlà. ìfowótálẹ̀ ńláńlá kó mọ bẹ́ni tí ò wá nǹkan mi àfàyè. lábàkọ́ àlàá. ayé ti sẹ́kù fẹ́ lómi. tó sẹ́kù fún yẹn ìdàbí gbà tẹ́yà bá sùn tẹ́yà bá lára. Hiya fi tasrifi ọlọmọ ọtara nù. àbá yìí Baba. àbá dr alhaji wa dr sinitọ ISIAKA Adetunji Adeleke tiẹ̀ tán báyìí. Tiẹ̀ tán bẹ̀ náà nù. Ó di nígbà tí. ọtán gbogbo ntọ́ wa ní pátá wa di Ó tẹlomi. di tẹlomi ọ̀dàlẹ̀. àwọn ọmọ rẹ̀ ọdọmọ ọlọmọ. Ìyàwó rẹ̀ di ìyàwó ń yàwó. ọba nílé ọtìlẹ onílé. Dúkìá rẹ̀ di tẹlomi. ọba lówó ọdọwọ lówó. Àwọn ọmọ ẹ̀yẹ́ di tẹlomi. ọwáyé lẹ́mtì wọ́n sì gbé sáré lẹ́mtì. láì mú kẹkẹ lọ bí kálukú ló ti dà á lẹ́jọ́ kẹ́lẹ́ Sọ́hun yẹn. tiẹ̀ kú ikú lẹ́kùn yẹn. yẹn sẹ́sọ sílẹ̀ aláàánú èèyàn ni elégbé èèyàn ni Gbẹ̀yàn ni. ìwọ tílẹ̀kùn ní òsílẹ̀ tílẹ̀kùn rẹ tì gbogbo àwọn tó yẹ súnmọ́ àtàbà àwọn tó bá nílárí bíi tiẹ̀ ni wọ́n ń súnmọ́ àtúkọ̀ ọmọ tí ì kú Bọ́ bá yẹ kú. tálíkà ní ìwẹ̀ kú Insha Allah. àwọn tí ò ní gá tí ò ní go ni wọ́n wẹ̀ Olówó mélòó ní ìwẹ̀ kú. Olówó mélòó ní Bàbá ìwẹ̀ ló kú yọ kọ̀kọ́ kàn dín. gómìnà mélòó ní ìwẹ̀ kú Àníṣe wọ́n ti wẹ̀. sẹ́nitọ̀ mélòó ní ìwẹ̀ kú wọ́n gbé wọn mọ̀ bó ti mà Àwọn onídùnlá náà ni ọ wẹ̀. ọ lọ bẹ́ẹ̀ lẹ́mtì ni gbogbo tó bá fọjú ayé rẹ̀ kọjú kálukọ́ da alẹ́ gbẹ̀yìn náà Insha Allah. ni wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ẹ sọ pé Allahu Akbar ẹ sọ pé Allahu Akbar Allahu akbar kabira. ẹ wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i. Allahu akbar kabira. The beauty of speech, the beauty of speech is in its brevity, because brevity is golden. You can all agree with me that that lecture was full of messages, very useful. Àtèmi àtiwọ́, àti Mùsùlùmí, àti Kìrìsìtẹ́nì tó wà nínú họ́ọ̀lù ilé ní gbogbo wa la mọ̀ wípé àáfàá wa tí wọ́n bá wa sọ̀rọ̀ Ọlọ́run Fadilatu Sheikh Uthman Sannu Sheu. Sannu Sheu wọ́n bá wa sọ̀rọ̀ Ọlọ́run jẹ́ ó wúlò fún wa. Àmín. èyí tí mo bá bàbá wa late senator Adetunji ISIAKA Adeleke dúpẹ́ sí òun ni pé when he was alive he was always conscious of this day péjọ kan máa dé ìdí ẹ̀ nìyẹn tó fi máa ń ṣoore aṣoore ni máa wo bẹ̀ aṣoore gbàgbé ẹ̀ ni kò kí ń segregate afúnilówó lè ní gbàgbé lọ́la ni iná lójú gbogbo àwọn tó wà ń ta pọ̀ ju àwọn tó wà nù lé bíbá ilé ni lọ mo bá wọn dúpẹ́ mo bá ìdílé Adeleke mo bá yín dúpẹ́ ọ̀rọ̀ yàn wá jọ mí lójú tí bàbá tó bí ní bá dáa ọmọ rẹ̀ máa ń sábà dáa
bàbá wa Ayọ̀ọ́lá Adélékè bàbá rere ni wọ́n ní tí wọ́n là kalẹ̀ lẹ́ ń tẹ̀lé. Mo rí gbọ́yé wípé bàbá wa látìgbà tí wọ́n ti bí wọn ní December 27, 1923 bàbá wa kàwé, bàbá wa lọ sí St. Peter Primary School, wọ́n kú ńbẹ̀ wọ́n lọ Ìbàdàn Grammar School, wọ́n kú ńbẹ̀ he was qualified as a nurse ní 1947. Alambiku ya imami imamuna Ali Ọ̀fáwí imamu Salimanu Ọ̀fà alambiku lili amami 15 minutes. Tallahi law asharifata min dari alifa min ali awami malika amrihi mutalazzizahu fi بكل أنية ومبلغا كل لمنى من داري لا يعرف الآلام فيه مرة كلا ولا جرت الهموم بفكره ما كان ذاك يفيده من عظم ما يلقى بأول ليلة في قبره أيها الفاخر جهلا بالنسب إنما الناس لأم ولأب هل تراهم خلقوا من فضة أم حديد أم نحاس أم ذهب بل تراهم خلقوا من طينة بل سوى لحم وعظم وأصاب قوتي àánú Ọlọ́run tó ní gbogbo wa kájọ wà níbí àwa tí kádàrá gbé àtàwọn tí kádàrá takò gbogbo wa náà la kún bí kò sẹ́ni tó wáyé wá sórí ibú àkọọ́lẹ̀ nílé wa ká tí kádàrá bá gbé èèyàn ó níwà kò níwà yóò dépò tó ga. Bí kádàrá bá takò yàn ó lẹ́sìn kò lẹ́sìn kò ní ráyé sí. Torí tó bá ṣe ìwà àtẹ̀sìn làá fi ń pín oríire ni ẹni tó kanú bóun ni ó ṣe dépò aṣíwájú bọ́lá sì mà kó níkà. Àmọ́ lóun ò fi wá pín àkọọ́lẹ̀ ní fi ń pín. Bí ibà ṣe bẹ́ẹ̀ ibi táwọn míì kanú dé kò yẹ kí wọ́n ṣèèṣì sóríire. Wọ́n ti kanú tẹ́lẹ̀ agbára kò ó wá jẹ́ wọn ó rí sí ọwọ́ wọn jẹ́. Bẹ́ẹ̀ yẹn bá kanú bí ò bá ti lówó bá ti ṣe tí ò da ẹ̀wọ̀n ní lọ. Àmọ́ èèyàn burú ó lówó ní kò bó lẹ́ẹ̀tì mú akánfàfọ́lọ́ ni. Aya taliba dunia daniyatina saturidi kayama in ala tamatoha. Adúgbò fún Ọlọ́run alhamdulillah ọba ẹ̀san Allah. Bí ò bá rí báyìí fáwọn tí wọ́n níwà bẹ́yìn wọn ò bá rí báyìí àwọn tí a ń dayé rú wọn ò ní ronú. Gbogbo yín tẹ́ wà ń bí lónìí tí páńpẹ́ kánópì yìí ti mú wa àmì wa dárò ń bí lónìí Ọlọ́run fẹ́ kẹ́lòmí ò ronú lónìí ni torí tí ń bá bọ̀ tẹ́lẹ̀ tó bá yẹ bá kú bẹ́ẹ̀ yóò wọ̀ náà. Àmọ́ Ọlọ́run fẹ́ kó wá bí kó wá rí báyé ṣe máa yẹ ẹni tó bá dáa kó lè bá ronú kó náà kóun ó yí padà
olówó ló kú sí nítàn ni ìyẹn ńláńlá ni ṣùgbọ́n gbogbo ẹ tó wà bí náà kọ́ ló lò sí. àwọn tó wá jẹ́ mọ́ra wọn àwa tá a ti tó nǹkan ká tó kù ń lé mọ́ra wa tó yẹ pé tó gbé akú òní pé ẹni eré kú èèyàn gidi lọ. Now, Aya taliba dunya taniyatina. mo kí bàbá wa ìmáàmù wa àgbáyéyé fún gbogbo tí ń jẹ́ Ọ̀ṣun ìbí tí ò bá tẹ̀ bí ò bá wọ ẹni abáníkù bàbá ẹni ni. Aya taliba dunya taniyatina. bàbá sí ń gba ara rẹ̀ jù mo kí yín. èyí kì í ṣoríire fáwọn àáfàá ká máa jókòó àdúrà béèyàn ńlá bá kú ẹnu owó ẹ̀kan tá a gbà mọ́ lẹ fẹ́ gbà lónìí báwo ẹ bá dé ẹ sunkún ẹ̀. bíléyà bá dé ẹ sunkún ẹ̀ ràn owó ò ní ìṣòwò ẹ̀rín o owó ẹkún ni. Aya taliba dunya taniyatina. àfáàní bá rí béèyàn ńlá bá kú ẹja sunkún ni bàbá ẹ̀ pawó lẹ́ẹ̀kan tá a túká ẹ̀rí lè rẹ̀ dé mọ́nù. Saturidika yawma in ala tamataha. mo kí oníwàásí wa wọ́n Sannu Sheikh àwọn àyímọ̀ mo kí wa bàbá wa àgbà adékílékun mo kí yín àfáà wa nù. mo kí bàbá wa tì mí mo kí yín gbogbo àwọn orí adé mo kí yín bàbá tì mí bara jẹ́ púpọ̀ mo wá ní kí ló dé bàbá ní ìràwọ̀ ńlá ló já nílùú mi o. Allah. Aya taliba dunya. mo kí gómìnà wa gómìnà wa ọ̀gbẹ́ni Abdulrauf Arẹ́gbẹ́ṣọlá àti gbogbo ọkọ̀ yín mo kí gómìnà rí báyẹn ṣe rí náà nù lẹ́yìn àwa tí a wà tá a joyè ìdílé tá a kú tá a mọ̀ la àgbàlá gbogbo yín ò mọ̀ wọ́n ara yín ẹ̀ padà wọlá yín lọ́wọ́lọ́wọ́ ni. ẹ máa gbọ́ gómìnà àná sẹ́nẹ́tọ̀ àná kò sí màmú àná tí ò bá ti sẹ̀ kí wọ́n yọ. Aya taliba dunya taniyatina. ẹ̀yin tó ṣe pàgànnà ní ṣe wáàsí fún yẹn kẹ́ gbọ́ràn ni ẹ̀ ń tu àwòrán bọ̀ déédéé ibi tó kù wọ́n fi tiẹ̀ náà há sí. bá àdìbò bá yọ yẹn kú o bẹ́ẹ̀ kú o àzàrà ìlú olè ń kú o. Saturidika yawma in ala tamataha. bàbá Zakariya Babalọlá igbákejì ààrẹ Supreme Council of Islamic Affairs mo kí yín. Aya taliba dunya. bàbá Smith mo kí yín ọmọ IG. taniyatina. Túndé Badmus ààrẹ aṣíwájú àdínì gbogbo Nàìjíríà. Saturidika yawma bàbá wa Harun. in ala tamataha. bàbá wa Alhaji àgbà láàrin wa nù. Wa bayna nasusu nasa Alhaji amruna. Grand Card former Grand Card fún Kwara State. Idha nahnu fi ẹ̀yin ọmọ Adeleke. suqatun tanassafu. inú ilé yìí ní ń sunkún inú ilé tàwọn mẹ̀kúnnù ń sáwọ̀ ń sunkún. Wa bayna nasusu nasa wal amruna. ìmọ̀mọ̀ ẹ̀dẹ́ àtẹ̀yìn àyímà àti rọ́ọ̀yì ń lè ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ṣùgbọ́n bí ìmáàmù ọ̀fà ìmáàmù lèmi kì í ṣe skọ́là lásán chief imam ń fi ṣẹ́jú márùn. Wa bayna nasusu nasa wal amruna. ìlú ọba mufta Gbàdámọ́sí. Idha nahnu fihim suqatun tanassafu. bàbá tí ń tẹ̀ lò tẹ́ jẹ́ ńlọ́kù tọ́lá tọ́lá mú fún wa lónìí bá a pé wá sí wọn ò ní wá òkú ló arrest wọn fún wa. Wa bayna nasusu nasa wal amruna. ẹ jẹ́ wa ní
náà lágbára tá a ní ká sí wọn létí torí tí ń pààyàn bí ọtí Ọlọ́run ti fún wọn owó pààyàn ju wèrè lọ. وبينها نصوص الناس. tí ẹ bá yẹ ẹlòmíì nípòlò ní wákàtí kan yóò sì ba ayé jẹ́ kó tó kú. nípò tẹ́lẹ̀ lọ́wọ́ tí ń pa bí ọtí. ká máa fọ́n wájú ká máa fọ́n lẹ́yìn àgbákò ni. والأمر أمرنا. kò jí ẹ mọ̀ pé kú ni. èrò gbọ́dọ̀ rà yín ọlọ́pàá pọ̀jù yẹn lọ. kò jí ẹ mọ̀ pé tásán ìlú bá dé kò ní gbà yọ̀ǹda kó tó wọlé. وبينها نصوص الناس والأمر أمرنا. ẹ jọ wọ́n bá tí mo fẹ́ wí. إذا نحن فيهم ẹ dákun. سوءة نتنصف. ta ni ó wà ní jẹ́nà la fẹ́ sọ. talẹ́ni náà tí ó rí yọ́nú Ọlọ́run. torí ẹ̀yin tí a ti mú tí ayé yóò lẹ́kún bíi lónìí. فأف لدنيا لا يدوم نعيمها. lọ́ọ̀yà تقلب kí wọ́n bá kọjá jọ ìjòkó. تأرات بنا وتصرف. ẹ jọ yàdúpẹ́ wọ́n béèrè lọ́wọ́ Nabi Muhammad. صلى الله عليه وسلم. mo fẹ́ máa kí ọ̀rọ̀ yín lẹ́yìn pẹ̀lú wàásù òpè méjì wàásù kan ní bẹ́ẹ̀ ń sọ tẹ́yìn ò sọ rí ọ̀fẹ́ kùnú. kí n máa bẹ́ ọ̀rọ̀ yín lọ mo ti kí bàbá Adékúnlékún àfàwà. wọ́n lọ tí wọ́n lè jẹ́ náà àmẹ́rin péré ni aṣíwájú àdínù. àkọ́kọ́ ń bẹ̀ máa ń tawọ́ àdá òun lẹni tó ga tán tó wá sọ̀rọ̀ rẹ̀ kalẹ̀. ó ti ga yẹ́nyẹ́ wọ́n ń pẹ́ tí wọ́n kí mi àwa náà ti wà lẹ́ni ilẹ̀ rí. ẹja rí ń súnmọ́ ẹ̀ ń kọjá èyí púpọ̀. ẹ sọ̀kalẹ̀ ẹ sọ̀kalẹ̀ àwọn èèyàn sọ̀kalẹ̀ ipò ń gùn wọ́n ẹ sọ̀kalẹ̀ ẹ sọ̀kalẹ̀ rárá ó yẹ ká bẹ̀rẹ̀ túmọ̀ sọ̀kalẹ̀ man hasaba nafsa ẹ kọ́kọ́ sírò ara yín náà pé bàbá tiẹ̀ kú kí la yóò máa sọ tí n bá lọ. إذا كان الكريم له حجاب. kíní kan la fẹ́ ká máa lò lónìí bọ́lá ṣe mú ìwá ẹ̀ wọ́n lẹ tó wà nípò ńláńlá tó bá ti lè ní gàgá tí ò jẹ́ wọ̀nyí ó rí nsún mọ́ nífẹ̀ẹ́ tó bá kú òun àtolòsí ẹgbẹ́ ni wọ́n jẹ́. فما فضل الكريم على اللئيم. bóòlù á ṣe mọ ọlọ́lá àtolòsí pàtó òjé wọn orí ẹ sún mọ́ àlùbáríkà ara yín ẹ̀ jẹ́ lómi orí jẹ́ ọmọ yín náà la kọ̀wé àná yín náà ni ó tún máa kó wọ́wọ́ ẹni ọ̀nà tún ní pa ẹ̀ ju ọlá síta bádélékè ṣe sọ síta tẹ̀yẹ̀ wá ń dákú ńjọ́ tó kú àánú lọ iyì lọ ẹ mọ̀jà tanra wa tẹ bá bùn à ní fìlà tẹ̀ ń sakọ ẹ̀yin kẹ́ ẹ fún wa lórí tá a dè sí. إذا كان الكريم له حجاب. kábàárà ló ní ìjòkó. فما فضل الكريم على اللئيم. ẹ jọ. إذا كان الكريم له حجاب. ẹni tí ó bá yà lọ́nà tó fi kọjá kó tètè yà. فما فضل olúwo nù. الكريم على اللئيم. bàbá ìmáàmù wa ní ẹdẹkùnrin tí ń kọ́ lẹ̀ kó bá mi kọ́ márààrún yìí ká sọ̀kalẹ̀ kárántì ijọ́ tí a ní jẹ tá à ń jẹ mọ́. ẹlẹ́ẹ̀kejì ẹni tí ó wà lí Jánnà wa rahim hala dhulli wal maskana. my lord òun lẹni tọ́lọ̀ ń fún ní nǹkan tán wọ́n ń ṣàánú àwọn ọmọ ẹni ilẹ̀
ń fọ scholarship bọ̀dá ẹ̀jẹ̀ atọ́ ọmọ yín kó kàwé ni kó sì ò tán níran yín ẹ̀ ṣàánú mẹ̀kúnnù ẹ̀ ṣàánú mẹ̀kúnnù ẹrù yín tẹ́ fẹ́ gbé dàlù kíámà ti pọ̀ ju bọ́dà àwọn ò ní jẹ́ kọjá. à ń lọ Kútọ̀nù mo falẹ́ lọ́nba gínísì ní sẹ́mẹ̀ wọ́n ní máa lọ dùgbò àbẹ̀ tó gbé kọ̀ǹtínà ńlá wọ́n tú látàárọ̀ dalẹ̀ ẹrù tẹ́ fẹ́ gbé yìí ti pọ̀ ju wọn ò ní páàsì yín jọ dàlù kíámà. ẹ̀yìn ẹlẹ́ kọ́rùn yín ó fúyẹ́ ilẹ̀ dìmọ́yà tó bá wọn. ṣé mo lè wí kẹta bí wọ́n ti ń bá sọ̀rọ̀ wọ́n ń gbára. إذا كان الكريم له حجاب. bàbá ìtọ́lẹ̀ kí á mọ̀ mọ̀ rẹ́rìn ẹjọ́ ẹjẹ́ àyàn kalẹ̀ ń bẹ̀ gbogbo ń tẹ̀ lè lò lẹ kó àgbàlá gbogbo ń tẹ̀ lè lò lẹ kó sí àgbàlá ẹ fún ẹ tí ó jọ lójú ẹ ní àwọn nǹkan tẹ̀ lè lò mọ́ tó wá sì dọ́dọ̀ tálíkà òun tún dolórí rẹ́ǹtì ẹnu. إذا كان الكريم له حجاب فما فضل الكريم على اللئيم فما فضل الكريم على اللئيم. ẹ ṣàánú ọmọ tálíkà owó òníran òsì náà òníran. ọ̀nà olè ẹgbẹ́ ṣàánú ọmọ tálíkà ẹni tó lè gun mọ́tò 20 million 50 million tí ramadana bá dé ó yẹ kó lè ra nǹkan 10 million fún tálíkà ìwọ tó ń tọ́jú tí ò lẹ́mìí mọ́tò tí ò lẹ́mìí tó lè jóná lójú ẹsẹ̀ ọ̀wá lè tọ́jú ẹ̀ tó lẹ́mìí ẹ̀ wá ń sẹ̀sìn odò tí kókóríkó etí rẹ bá gbẹ odò ni ò lálùbáríkà olówó tàn tó súnmọ́ tí a bá ń dààmú òun ni ò ní kúre èmi náà ń fowó ṣe tírílíọ̀n bílíọ̀n gbà náà wá ń kọ́ alẹ́ ta ló ń palẹ́rìn. wọ́n sì ra lè olówó kan tó sí kò sílẹ̀ gold kò sílẹ̀ diamond olówó mi lè kú sínú gold inú eru wọn sì sí ìpìlẹ̀ kù sí dẹ́ sísìn wọ́n á tún kà pátá ń bomi wọn fún mọ́nú rẹ wọn ò lè gbẹ kọjá yìí hùn. náà ẹlẹ́kẹta. إذا كان الكريم له حجاب وأنفق من مال جمعه في غير معصية. الله ẹni tí ń náwó tá a fún tí ìṣègbè fi ń da yéérú lọ́rọ̀ tẹ́tù kíyèsí ẹ̀yin amòfin lẹ́jọ́ kóyì ọmọ tó lè jó ní òhò ni wọ́n ń gbé mọ́tò ńláńlá fún ọmọ tó ṣe pò kíní tó kàwé kí lẹ fún ọ. bí gidi kan àwọn ń gbé ọkọ̀ ńláńlá fún ọ nílùú tó lófin wà torí wá sì pé àwọn ń ṣe bí nànàmú gbogbo ọmọ tálíkà tí wọn ò rẹ́ni tún ọ ẹ fẹ́ kí wọ́n wúlò lọ́la ẹ fẹ́ kẹ́rú tún máa ṣẹrú lọ́la ọlọ́run sì jọ yín mélòó kan lọ́mọ olówó náà ń tẹ̀ ń darí wa lónìí. ẹ jòkó okùn méjì tí mo fẹ́ kà tẹ́ ẹ bá ti fẹ́ kí n mú ilé alábòsí ẹ jòkó ẹ mú pẹ́ tí táìmù wo lẹ́ ń sọ fáwọn wákàtí méjì lẹ́ búkú wà lẹ́ látùká okùn mélòó báyìí okùn méjì wà káràbà náà tó bá sọ owó ni wọ́n fún wa lówó tí àwọn tí mò ń sọ yìí iṣẹ́ ọ̀rọ̀ lèmi ń ṣe ntí ọ̀rọ̀ sì ń yí padà kòbókò lè yí padà ẹ jẹ́ kí èèyàn ronú pa ń ṣe tí ò dáa àbọ̀rọ̀ mi ń kan ni máa kẹ́ ìjókòó lẹ́rẹ̀jọ́ my lord amòfin ní ẹjẹ́ nǹkan márùn yòókù méjì yòókù àwọn tí ó wà lìjẹ́ náà ẹni ọ̀rọ̀ ń bá dùn ẹ̀fọ́ ọ̀rọ̀ lọ jẹ́jẹ́ mo jòkó lọ́fà ẹlẹ́ẹ̀kẹrin náà. إذا كان الكريم له حجاب. ẹlẹ́ẹ̀kẹrin mo ti wí bẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin ló kù nísìn
إذا كان الكريم له حجاب. mo ti ṣàdúrà fẹ́ ní okùn gan tẹ́ fi ń dá mi dúró kódà àtẹwọ́n ní gbèsè àdúrà àti mọ̀lẹ́bí wọn ọlọ́lọ́wọ́ yẹn mọ́tálíkà àti ẹ̀tọ́ lọ́lú èǹbó ọmọ kan gbọ́dọ̀ mi lọ́fà bàbá ẹ̀dẹ́ ni máa pè Abdulrafi ọ̀dọ̀ mi ló gbé ńgbà tó wá sí federal polytechnic lọ ìran yín ló rán lamẹ́ríkà ẹni tó kù ló rán kù Nàìjíríà onísanwó skul rẹ oníṣe gbogbo ẹ ẹ̀yin rò pé Adeleke ló kù àánú ló kù àánú ẹ̀yin tẹ́ rí jẹlẹ̀ ń gẹ fìlà tálíkà ti kú ara nísìnyí àwọn tálíkà ń sun ẹkún lọ́wọ́ nísìnyí àánú ló kù olówó pọ̀ olóríire ló kéré nù wọn. olówó pọ̀ mo tuntun sọ olówó mọ̀ ń bẹ̀ ẹ tó lè fún àwọn mílíọ̀nù mi lójú àgbo yìí ó wá kú bí ó sì sí. ẹlẹ́ẹ̀kẹrin my lord torí ẹ̀yin lọ́ọ̀yà lẹ́yìn àfihàn wá sílẹ̀ mi láti yọ̀ǹda ẹlẹ́ẹ̀kẹrin tí ó mú yẹn wà ní jẹ́nà wà khalata ahlal fiqhi wal hikma bẹ́ẹ̀ bá lówó tán kó wá máa súnmọ́ àwọn tí wọ́n lágbọ́ yí ẹ̀sìn kó ní ká náwó sí. àwọn christian pásítọ̀ bá àmọ́ jù báyìí lọ dáàdì ni wọ́n máa pè nítorí bá sì sọ wọ́n ní olúwa ló ní kó sọ ọ́ ẹ̀yin olówó mùsùlùmí ń bì ẹ má bá fa ágìw ni nígbà tẹ́ jùlọ fi wé kéwú. ìwé tí ẹ kọ lóyìnbó títúmọ̀ rẹ̀ ò lè pé bí àwa tá a kúnlẹ̀ ké ẹ sì lẹ́bi bí àwọn àfáà tí ń wọlé wá kọ́ ẹ ní kéwú pé kó ló wọ́n mọ kéwú ọlọ́run ló yẹ ká fi hàn wọ́n tẹ́ bá ti lè mọ kéwú wọ́n mọ̀ lọ sí àrìn máa fà lọ́wọ́. ìparí ọ̀rọ̀ tí ń fi jòkó àwọn tí wọ́n wà ní jẹ́nà ẹlẹ́ẹ̀karùn wàhálà àmọ́ sọ̀rọ̀ mọ́ àwọn tí wọ́n lẹ́mìí àmójúkò ẹ̀yìn tí wọ́n wá bí àwọn èèyàn ńlá àti èèyàn ńlá ẹ̀jẹ̀ lọ lámójúkò ẹnìkan kó pa Adeleke wama kana li nafsin an tamuta illa bi iznillah ẹnìkan ò lè kú láyé àbí tọ́lọ́run bá pa á. wọ́n fún ní nǹkan jẹ wọ́n gún lábẹ́rẹ́ níbi tọ́lọ̀ ń sin àwọn wọ̀ndé láyé ipá èèyàn ò lè ka mọ́ níbi tó ṣe sàárà àdé láyé àfúnjẹ ò lè ràn mọ́ ibi tó lójú àlóde fi nǹkan kan la orí tálíkà ò lè jí ó jẹ́ àkọọ́lẹ̀ lóde ẹ lọ hákò lẹ́mìí yín o wọ́n pa ni ó dá ta ló sọdọ̀ lórí rẹ̀ ta ló ní kó máa jẹ́ ipò kíní àkọ́kọ́ gómìnà lọ́sùn òun náà ni àkọ́kọ́ ọ̀dọ́ tí ò pé 40 tó di gómìnà òun náà ni àwọn aka òní àwọn à ń kà lórí atẹ́gùn ó wà lọ jàrá ta ló fi sàkọ́kọ́ ta ló ní ó ráyé wá ta ló ní ó rí pòlò ta ló wá pa á ẹ wá fi ń kọ́ ìyàn kan lọ́rùn ta ló ní ó soríire ta ló ní ó wáyé nínú ọ̀ràn alálùbáríkà ẹ mọ ẹni tó fẹ́ jọ̀ràn yín tí wọn ò bí tẹ́ bí nínú orí ibú dédé ntí ó lò lólò tó bá lé ọjọ́ kẹ yóò yíwọ́ a gbọ́dọ̀ wọ́n yẹ́mùyẹ́mùyẹ́mù ìyẹn jẹ gómìnà kò pé 40 ó ráyé ṣe ẹ wá ló kú ní 62 ẹ títí ń gbádùn látọmọ 20 ọdún 62 tó ń kú yìí sínú bílíọ̀n ẹlòmíì wà lóko bí o bá ṣàgbàro kò rí nǹkan rí ṣe bí o bá gbálẹ̀ kò jẹun bí o sàárù kò dé yẹn ẹ má sọ tọ́lọ́ òtún fi bínú mọ́ ó kú ọdún kan péré tí fi bọ́dọ̀ àná Muhammad sallallahu alayhi wa sallam Ànábì kú ní 63 ó kú ní 62 nítorí àfi ń sunkún nípa agbádùn wọn ó níwà ó ṣe dáadáa ẹ ìṣẹ́kùn rẹ̀ là ń sun kẹ́rin tí ń sunkún ẹkún tí ń rí tí wọn ò ní rí mọ́ ni Allah. ẹja tẹ́wọ́ àdúrà ìran Adeleke ìran yín ò ní parun. Àmín. gbogbo tẹ́ ń túwò nílùú Ẹdẹ táyé fi ń gbé tí ò bá sí ẹ kó sí á ọlọ́mọgbà kúrò lọ́wọ́ yín. Àmín. iṣẹ́ ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ fún yín ni o
ẹ wá múra báyìí tààrà ó kọ tẹ́ ẹ ti hàn sára àgànná ẹ má jẹ́ ó dorí omi níta bá kọ sórí omi yóò parẹ́ kàn ni ẹ̀rí jẹ́ mú alọ́kọ̀ ẹnìkan pa yín o ẹ sì gbọ́dọ̀ wọ́n máa wálé mọ́ ẹ máa wá kó tó hàn lé mọ̀ ta ní ẹ̀yẹ̀ lé mọ̀ lẹ́yìn ọlọ́ ẹ máa wálé ìlú yìí ò ní tú àmín ìlú Ẹdẹ ò ní parun àmín ìlú ẹnìkọ̀ọ̀kan wọn ò ní bàjẹ́ àmín bàbá Alhaji Ishaq Adédèjì sẹ́ńtọ̀ wa ọlọ́ọ̀bà kára síkì àti gẹ̀ wọn àmín Adétúnjì Adélékè ẹni ìkẹ́ni wọn o èmi sọ tójú mi tó ń pa àwọn tálíkà jẹ́ ń tọ́jú wọ́n tójú bọlé wọ́n mú ọmọ tálíkà wọn sọ adé yẹn gidi ọlọ́run ò mọ̀jẹ̀yìn wọn bàjẹ́ àmín mọ̀jẹ̀yìn wọn dàrú àmín wọ́n wá jẹ́lu yóò tú àmín àwọn èèyàn sànkọ̀ tó kú mi ọlọ́mọ lù wọn pamọ́ àmín jẹ́mi wọn máa gùn fún ìyàwó adúpẹ́ Dr. Dèjì Dẹ́mọ́lá gbogbo yín ẹ̀ ní parun آمين. لإيلاف بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. fún bàbá wa tí wọ́n lọ náà Suratul Ikhlas. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا. ẹ sọ pé Allahu Akbar ẹ sọ pé Allahu Akbar ẹ wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i ọ̀rọ̀ òní wọn lẹ́nu yín láéláé. àmín. ìtàn àjù ká ẹ sọ lọ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ tí ó bá wúlò báńsà ní tó sọ ìkankan bẹ tó ju ń tẹ́ ẹ sọ lọ náà ni kó wúlò bàbá wúlò ní rẹ́ fi ní ládàá tí ó pè lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ bá ń tí ń sọ gbogbo etí tí ń gbọ́ yóò máa wúlò fún wọn wọ́n máa wá hàn dáadáa lẹ̀ fún yín iná àtẹná lẹ́nu bàbá wa Ìmáàmù Lẹ́dẹ̀. بسم الله الرحمن الرحيم أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. bàbá wa Yọ̀ọ́lá nígbà tí wọ́n win ní senatorial district àwọn mẹ́rin ni wọ́n jọ fa ìbò náà àwọn dúró fún UPN 115,368 ní vóòtì tí wọ́n ní ẹni tó dúró fún MPN ìjọ náà ní Chief Dúró Sọmọ vóòtì táwọn ní 19,000 ní ẹ wo difference tó wà láàrin 19,000 sí 115,000 ẹni tó tún tẹ̀lé wọn òun náà ní Fábọ̀dé òun dúró fún GNPP vóòtì táwọn ní 2001 péré ni ẹni tó tún wá tẹ̀lé tí ń jẹ́lẹ̀ kẹrin òun náà ní Oyèbọ́lá mélòó lòun ní 436 Adélékè wá ṣiṣẹ́ lára okọ̀ wọn àbí òṣìṣẹ́ okọ̀ wọn ṣiṣẹ́ lára Adélékè àní òṣìṣẹ́ ọ̀gá Adélékè níjẹta ọ̀gá Adélékè níjẹrin ọ̀gá Adélékè lánàá títí dá yóò fi parí okọ̀ Adélékè ò lè parẹ́ ń bẹ nínú ẹni tí ń ṣayé history tẹni tó lọ ti fílẹ̀ ìwọ lè máa ṣayé ò lè lébá lọ́dún mẹ́wàá ò lè lébá lógún ọdún èmi ọmọ talẹ́ni tó fẹ́ létan Adélékè bàtà máa ń sọ̀rọ̀ òṣèlú ẹni ò ní gbàgbé Adélékè Ọ̀ṣun ò ní gbàgbé Adélékè Nàìjíríà ò ní gbàgbé Adélékè bó láṣẹ gbàgbé rẹ̀ Dr. Dèjì Adélékè ni bó láṣẹ gbàgbé rẹ̀ Àǹtúndúpẹ́ ni bó láṣẹ gbàgbé rẹ̀ Démọ́lá ni bó láṣẹ gbàgbé rẹ̀ àwọn ọmọ ni ẹ̀yà dáadáa gbogbo àdúrà tí wọ́n ṣe fún wọn Ọlọ́run bó jẹ́ ọgbà gbogbo àdúrà tí wọ́n ṣe fún Ọlọ́run jọ ọmọ wọn la gbogbo àwa tá a wá bí ibi tá a ti wá Ọlọ́run dá wa padà sáàyè wa láyọ̀ àti láfíà ọ̀la haúlà wàlá quwwata illa billahi al-aliyyil azim. mo kí ẹ̀yin ìdílé Adélékè mo rò pé gẹ́gẹ́ bí ìwàásù tá a gbọ́ ọpẹ́ ni ọ̀rọ̀ wa já sí nítorí pé kí ni Olúwa dá sẹ́nétọ̀ ó dá sí ayé ó sì fún ní àǹfààní láti rí ayé ó rí ayé ó sì rí ayé lò ọpẹ́ ní fọ́lọ́run. Gẹ́gẹ́ bí a ṣe fi tó wa létí tá a bá wo ìtàn ìgbésí ayé sẹ́nétọ̀ a rí i pé kì í ṣe gbogbo èèyàn ló ṣoríire bẹ́ẹ̀ oríire tọ́lọ̀ wá jogún ẹ̀ kalẹ̀ sílé yín kò ní bàjẹ́ níbi tí sẹ́nétọ̀ ò lè gbé dé Olúwa ràn ẹ́ lọ́wọ́ láti gbé kọjá bẹ̀. Mò ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ pé ó gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ ìlànà tí Adélékè fi sílẹ̀ nígbà tó fi ipò gómìnà sílẹ̀ bàbá Àkàndé wọ́n gbà pé lẹ́yìn bàbá Àkàndé ló kàn mí wọ́n ní gómìnà àná làwa jẹ́
ṣùgbọ́n wọ́n ní eku tó bá ní ojú òpó ni kì í sí eré sá. Tí Adeleke àti gbogbo àwọn tí wọ́n jà fún pé kí wọ́n dá ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ̀ tí wọn ò bá fi ìpìlẹ̀ rere lélẹ̀ ń tá a máa kọ́ àfàmọ́ni onímọ̀ búlẹ̀gbẹ̀. Ìlànà rere tí Adeleke àtàwọn tí wọ́n jà fún dídá ìpínlẹ̀ Ọ̀ṣun sílẹ̀ tí wọ́n fi lélẹ̀ làwọn náà là ń kọ́lé lórí. Olúwa ní jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀ṣun ó bàjẹ́ o, kò ní wó o. Ó gbọ́dọ̀ yan, ó gbọ́dọ̀ dùn yan. Nítorí pé kí ni èmi gẹ́gẹ́ bí ẹnìkan mọ̀ pé níjọ́ Sunday tí wọ́n jọ́ lọ́ọ̀ nípè alẹ́ ìjọ yẹn ló yẹ ká kárìíra nílé mi ní Òṣogbo. Ojú ọ̀nà mo wà, mo fẹ́ wọ Ìbàdàn ní tẹ̀sí gbà mí láago pé mo rí tóun rẹ̀ ń gbọ̀n, kí ló dé ní sùúrù. Ó ní gómìnà ni gómìnà wo gómìnà Adeleke kí ló ṣe olókùn mọ́ ní ó dàbí pé lọ́ọ́ ti lo igbó díẹ̀ láàárọ̀. Ó ló mọ̀ pé ìwà tí màá wù náà nìyẹn. Ó ní tó jẹ́ kó lọ sí bíkẹ́tì ní hospital nìyẹn. Ó ní òun fi ojú òun fi rí òkú sẹ́nitọ̀ Ọ̀págò. Má pé Dr. Adele ẹni tó ní bíkẹ́tì kò tiẹ̀ sọ pé ẹ ǹlẹ́ o bákan ni ohun tó fi dá mi lónìí òótọ́ ni o. Òótọ́ bíi báwo bó ló ṣe ṣẹlẹ̀ tó nígbà tí wọ́n ìdọ́dọ̀ ọlọ́jọ́ ti mẹ́mẹ́. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ àsìkò tí Ọlọ́run sọ wípé Sẹ́nitọ̀ Adeleke yóò sin ẹbí, yóò sin ìlú, yóò sin ìpínlẹ̀, yóò sin orílẹ̀-èdè dé láti ṣí ní ọwọ́ iṣẹ́ ló ṣe. Mo wá gbàládùra pé ìdílé yín yóò máa tẹ̀síwájú. Ẹ ti lékè náà ẹ ní ìrọ̀lẹ́. Mo wá gbàdúrà gómìnà àlérí àjálù fún wa. Olúwa yóò bá wa lọ́wọ́ àbúrò tẹ̀gbí.